Jáde wá ká máa pàdé àgbákò. Ohun tá ń jẹ là ń wà lọ bàbá. Má jẹun pàdé ohun tó jẹ wá. Gbà. Mo mí jáde lọ. Àwọn ọmọ iṣẹ́ yẹn dákú. Ohun tá ń jẹ là ń wà lọ bàbá. Má jẹun pàdé ohun tó jẹ wá. Àkọ́pọ̀ wà á bí à ń ṣe wá wẹ̀yẹ ń ṣàgàn. Look at my face like I could have killed a lot of people. Ṣé bó ṣe ń lọ ẹ bó ṣe rí mi ṣé mo kéré láti kí àbí mi ò ní òkú lọ́dọ̀ ẹ láti gbà. Nítorí kò tẹ̀lé pẹ̀lú mi ò tẹ̀lé má dùn mẹ́ka. Padà síbí. How many times would they tell you before you know that? Ó yẹ kí mi ṣùgbọ́n mo gbà ẹ wọlé mo gbà wọlé bẹ̀bẹ̀ ẹ ǹlẹ́ ṣé láàfíà gbogbo ilé kọ́ ìyàwó àtọmọ àwọn màmá. Wá torí mo ṣe pè é gangan ni pé mo ti máa ń gbà bí ó pẹ́ kó tó ti pẹ́ bí mo ṣe ń gbà bí mo dẹ̀ ń kọ́ sínú ìwé ọwọ́ mi. Mo ń ṣiṣẹ́ kàá. Orúkọ kan mo ń rìn lọ mo ń rìn bọ̀ rìn lọ rìn bọ̀ ní iṣẹ́ ò gangan lọ ṣe. Mo fẹ́ bí egun. Ṣé ìkànnì bẹ́ẹ̀ lọ́wọ́ mi? Iṣẹ́ wo lẹ́yìn tẹ́ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi? Iṣẹ́ wo lẹ́yìn? Ìṣòro mi lè ní í ṣe. Gbogbo yín dá wà nínú àdúgbò yìí pátá lẹ́nu àkọọ́lẹ̀ nínú ìrọ̀wọ́ mi. Wá bí mi iṣẹ́ tèmi ni. Àkọọ́lẹ̀ bíi kìtà ni ṣé áńgẹ́lì lẹ́yìn ni àbọ̀ náà ló gbé níbẹ̀ pé kẹ́ máa kọ àkọọ́lẹ̀ fáwọn èèyàn. Ọlọ́run ó lọ bí BBC. Kémi lọ bí BBC. Kémi lọ bí BBC. Ẹ̀rí pẹ́ ẹ̀ níṣẹ́. Lórí àìpẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́lẹ̀ ni ẹ̀ ní gbé handout àti notebook ẹgbẹ́ sọ́wọ́ ẹ máa wá nóòtù ayé àwọn èèyàn láì sáńgẹ́lì. Ìwọ gangan ló ní kó orí àwọn dájú ẹ burú lé nínú burú orí ò gbóná ṣé ó di gbọ́ tí wọ́n bá gbé ẹ jáde ní. Àwọn olóbẹ́gbẹ́ ń jáde. Àwọn òní BBC ni. Ìgbà tó máa rìn ní orí ibú káàkiri kẹ́ ẹ̀ kàn pọ̀ bíi tàwọn èèkó ẹ dàbí àpò ojú ọ̀. Lálẹ́ yẹn ń ṣe ìwòrè dẹ́gbà. Iṣẹ́ tẹ̀mí ń ṣe lọ ṣiṣẹ́ kan lásọ fún ẹ lọ ṣiṣẹ́ lásọ fún ẹ lọ ṣiṣẹ́ tó ká ara rẹ. Èébì ẹni You are a failure. You are a failure. You can never make it. You can never. You know you cannot make it. Òwe ẹni fi tí ò dáa. Ó ká lára.